ṣe. نحمده Àwa máa ń dúpẹ́ fọ́lọ́run. ونستعينه Bẹ́ẹ̀ là ń wá ràn lọ́wọ́ rẹ̀. ونستغفره Bẹ́ẹ̀ là ń tọrọ àforíjì pé kó foríjì wá. ونستهديه Bẹ́ẹ̀ là ń tọrọ àlékún mọ̀nà lọ́wọ́ rẹ̀. ونتوكل عليه Bẹ́ẹ̀ náà la sì gbára lé púpọ̀ sẹ́ńtà lè gbára lé mọ́tò tayọ ẹ̀. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. Àtúnwá fi ń wá sọ níbi aburú ẹ̀mí wa kókó fọ báyà wa bó ṣe ṣe fáà nẹ́bí wa Muhammad bó ṣe fà kúrò lọ́wọ́ wa. من يهده الله Ìròyìn a máa wí bẹ́ẹ̀ ni pé ẹ̀tọ́ lọ́n bá fi mọ̀nà. فهو المهتد Irú wọn ní mọ̀nà. ومن يضلل فلا هادي له. Ẹ̀tọ́ lọ́n bá sì sọnù kọ̀sẹ́ tó lè fi mọ̀nà mọ́ láéláé. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. Lẹ́yìn ọpẹ́ wa, wá jẹ́rìí pé kò sí ọba kan àyàfọ́ lọ́wọ́ ọba tí olórogún ni. هو الله وحده Òun náà lọ́wọ́ ọ̀kan ṣoṣo. ليس لك إلا الله. Àwọn àfá àwọn wá ń jó yé wa pé ọ̀lẹ́nì kankan tó tayọ Ọlọ́run. ولا يدفع الضر إلا الله. Wọ́n ní kò sẹ́ni tó lè ká ìnira kó fún ọ tó tayọ Ọlọ́run. ولا يأتي بالخير إلا الله. Kò sì sẹ́ni tó lè mú oore wá bọ̀ tó tayọ Ọlọ́run. Ọlọ́run ni ọmọ abẹ ni ọmọ àpè ni ọmọ ẹ̀yìn ni ọmọ àkì ni ọmọ àṣà. وأشهد أن محمدا عبده ورسوله. Àtúnwá jẹ́ nípa Ànábì wa Muhammad. Kò sí jẹ́ gbajúmọ̀ sọ̀rọ̀ ẹ̀rọ Ọlọ́run ni òjíṣẹ́ Ọlọ́run sì ní í ṣe. القائل Ànábì Muhammad ti sọ fún abáyé pé أسعد الناس ẹ ti fi sórí ire jù nínú èèyàn بشفاعة يوم القيامة pẹ̀lú pèmí Ànábì wa Muhammad níjọ́ ìyáàmà. من قال لا إله إلا الله Òun náà lẹ́tọ́ bá wí gbólóhùn kò sí ọba kan àyàfọ́ Ọlọ́run. خالصا من قلبه Tó wí tó mọ́kàndá lọ́kàn rẹ̀ أو نفسه. àti nínú ẹ̀mí rẹ̀. صلوا على رسول الكريم. Wọ́n ní ẹja tọrọ ìkẹ́rí gẹ̀fà Ànábì náà. قولوا لا إله إلا الله. La ilaha illallah. ẹjọ́ àbára yìí bí ẹkú tí ọkọ̀ wọ́n tó ẹjọ́ pẹ́lẹ̀ kẹta kẹwà bá kalẹ̀ Muhammadu Rasulullah wa ala alihi Kíkẹ́ náà máa bá wọn ará ilé rẹ̀. wa ashabihi Kíkẹ́ náà máa bá wọn sàábì Ànábì. wa sallim Àtàláfí Ọlọ́run. amma ba'd. Lẹ́yìn náà, Ibadallah, gbogbo àwọn ẹrúsìn Ọlọ́run. khutbatuna al-yawm Ọ̀rọ̀ àwọn bàbá wa ní jímà tòní. tadullu ala tawakkul ala Allah Wọ́n ní yóò máa dá lórí ìgbáralé Ọlọ́run. wa la tay'as abadan. Wọ́n sì ní mọ́jà kan oore Ọlọ́run láéláé. ولا تيأس أبدا. Mọ́jà kan mọ̀nà oore Ọlọ́run láéláé. Ìgbésọ́nà ti sáàdà ní wọ́n ní báyìí. Sàlẹ̀ ní mọ́tò báyìí. Ẹ tó ní pílẹ̀nì ta lọ́sọ̀rọ̀ ta مثله في حياة أيوب عليه السلام. Àwọn bàbá wa wá ní ọ̀rọ̀ méjèèjì kọ gbára lé Ọlọ́run kò sì mọ́jà kan mọ̀nà láéláé. Ọwọ́n ní ọwọ́ ara pèjúwe rẹ̀ lára Ànábì Àyúbà. Àdáṣe Ọlọ́run kọ́ máa bá a. وكيف تكلف Wọ́n ní bòlò sí wá fẹ́. صبرا Bòlò sí wá fẹ́ mọ sùúrù Ànábì Àyúbà. أتاه الله 7 من البنين Wọ́n ní ká gbé láti ibi tó ti bẹ̀rẹ̀. Ọlọ́run fún lọ́mọ ọkùnrin 7. ومثلهم من البنات Nígbà tí ó tún jogún ọmọ obìnrin fún pé yóò bí ọmọ obìnrin ó bí 7. وأتاه الله المال Ọlọ́run wá fowó kún fún láwọn owó gidi. والأصحاب. Ó láwọn ọ̀rẹ́ lóríṣiríṣi tó ṣe pé bí bá ń pelé ìpé mo ní 5 million ó lè tí ó fún ọ, ó láwọn ọ̀rẹ́ gidi. وأراد الله أن يبتليه. Ọlọ́run wá fẹ́ gbèrò pé pẹ̀lú gbogbo tó àfẹ́ tí ó gbèrò àbó gbèrò Ọlọ́run fẹ́ èwo ni ọfẹ́ gbèrò àbó Ọlọ́run gbèrò àbó fẹ́ èwo la fẹ́ mú. Ọlọ́run gbèrò láti dán wò pé gbogbo tá a kó fún ọ yìí a fẹ́ dán wò pẹ̀lú. liyakuna ikhtiyaran lak. A fẹ́ mí ọ wò pẹ̀lú rẹ̀. wa qudwatan lidayhi min an-nas.
bàbá wa mí owó pẹ̀lú rẹ̀ tán kọ́ ọmọ wa jẹ́ àríkọ́ṣe fẹ́ lómi yìí pé a ṣe nǹkan báyìí fún Àyùbá a sì tún padà ṣe nǹkan báyìí fún a tún wá padà ṣe nǹkan báyìí fún. fàkàsàrà tijaratu. gbogbo tó ní ṣòwò yányán gbogbo ẹ̀ ṣòfò. wa mata awladu. àwọn ọmọ rẹ̀ ọkùnrin méje obìnrin méje ẹ̀kan náà ni wọ́n kú. wa amwalu. owó rẹ̀ ọwọ́ mi gbogbo ẹ̀ parẹ́ bí kan ní ọjà rẹ̀ ń bọ̀ látòkun ni ọjà rẹ̀ ń bọ̀. wal abidu. àwọn tí ń jẹ́ ẹrú rẹ̀ tí ń nílò kálukú fún káíbà. wal afiya. àlàáfíà ò sí mọ́. wal an'am. àwọn ẹranko ẹṣin màálù ràkúnmí gbogbo ẹ̀ wọ́n wal parẹ́. ashab. àwọn ọ̀rẹ́ àwọn náà fọ́n ká. فأصابتهم الأمراض حتى أقعد. gbogbo tó ṣẹlẹ̀ sí yìí ní téèyàn máa ń lọ kíyàn sí ni pé ẹmọ̀ kún tó ṣẹlẹ̀ yìí ọlọ́run ní jẹ́ orí ẹran kò ní jẹ́ irú ẹ̀ mọ́ ọlọ́run tún wá má dánwò àárẹ̀ ọwá fi kàn fún un. حتى أقعد. ọba ní tí ń jòkó lójú kan kò lè dìde kò lè jẹun fún ẹ. حتى أقعد. títí ó fún adé tí ń jòkó lójú kan ọdẹ tí wọ́n ń gbé jòkó sórí. ونفر الناس منه وصار واحدا. àwọn èèyàn sápò lọ́dọ̀ rẹ̀ aláàrí àlè jẹ́ àdúgbò nígbà ọ̀kan tí ni. ń bá dùn fún ọ wọ́n wà níbi àdámà nígbà tí ń bá dùn fún ọ torí ó bá àti ẹ̀jọ́ ń kóra yín kí n ṣe àfáàkiri àfáàmùsíkù àbáyíṣá ń dùn fún ọ ní o nítorí wọ́n bá gbá ọdún tó bá wé wọn ó bí àfárà sẹ́kì kọ́lá pẹ̀lú ọdún lókè mọ́ ránṣẹ́ ìlú ló fún mi jáde tó ṣe gbogbo náà tó ń ṣe náà nísìn tí ń kìlọ̀ fún ọjọ́ ọ̀pọ̀ ó fún mi ní 20,000 lọ mo sì kàrà sọ ọ́nà lójú ó fún mi ẹ máa lọ ìjọ nìkan náà ni ẹ máa lọ ọwọ́ àkọ́ wọn àkọ́ kì í ṣe ọlọ́wọ́ láti wọn náà padà lórí ìṣú ọlọ́wọ́ bá ti bọ̀ sí àwọn òwúrì tó bá wọn bá ti ọmọ àní wọn ṣe bá ti bá wọn wọn náà wà ní tọ́ gbogbo yín jẹ́ wáyé àyíṣẹ́ ní bàdàmọ́ ọlọ́run dé bá wọn báyìí àdánwò wo ló dé bá yín àfẹ́fọ́ abẹ́yẹra ọlọ́run a máa kìlọ̀ kó tó ṣe tí ọba ṣe ọlọ́run máa kìlọ̀ kó tó jẹ́ ìyá àwọn bàbá wa àgbàlagbà wọn ni àwọn bàbá tó yẹ kó yà àwọn bàbá wa bàbá gbogbo àwọn àgbà àwọn àgbà àwọn náà ní tíra àkọọ́lẹ̀ nínú òní wọ́n ní tíra àwọn tó sàkọọ́lẹ̀ àwọn bàbá àgbà. wọn ní tíra tí ní ìrẹ́ lẹ́rẹ́ sí tíra tí wọ́n ní wọ́n bá bẹ̀rẹ̀ láti wọ́n tó bá yà wọ́n lẹ́bẹ̀ẹ́ wọ́n tó àfà kẹ́kẹ́ láti pé tó lè ṣe kẹ́kẹ́ fún wa. àwọn ní máa ń pè ní ọ̀rọ̀ ìgbàsí ní ìgbàsí tẹ́ ìwọ̀n tí ìyẹ̀ kàdùkú sí ó yé àdáwọ̀ sí èèwọ̀n ní gẹ́lọ́ àwọn tó ní nǹkan wọn ní sọ wọn ní pariwo ọkàn máa lọ lọ́kọ̀ kọ́kọ́ sẹ̀ gbà ọ̀hún rẹ̀ lulẹ̀ ìdílé òkìdí mọ́kìdì wọn náà máa bẹ̀rẹ̀ ẹ̀wọ̀n ní aṣáájú àgbẹ̀rẹ̀ lábẹ́ òní wọ́n sì ní sọ wọ́n náà wọ́n tó bá kí ọmọ ìlẹ́kọ̀ọ́ wá ní ẹgbẹ́ pọ̀lọ̀ rẹ̀ mọ́ wà púpọ̀ rẹ̀ rí ọlọ́pàá jẹ́ tẹnu ara wa dáná ṣe ara wọn pọ̀lọ̀ rẹ̀ àwọn náà wọ́n sí ọ tábà pọ̀lọ̀ rẹ̀ wa tí wọ́n kí ọdún náà bá rí ọmọ wọn wà lẹ́yìn rẹ̀ àjẹ́kọ̀ tí ẹ̀wọ̀n wò wọ́n máa bára wọn sí ilé ìgbésà fàmátọ̀ ẹ̀fọ́ ògùn kan ẹ̀mí lọ́wọ́ ọmọ ìgbésẹ̀ sí kan lè lọ́wọ́ ẹ̀rọ náà wá bí láàbí ọ̀sán tó dúkọ́ dáyà rẹ̀ ilẹ̀ ẹ̀sùn ní àti ilẹ̀ ẹ̀sùn láàgbò kan ọ̀sán ẹgbẹ́ nínú láká ilẹ̀ yìí ní ìrí gangan pé ayá dúdú báyìí ọlọ́run ògbénú dé ọba ya rẹ̀ pé kò ní jẹun aláàjì wọ́n àbọ̀ ọ̀tọ̀ ẹgbọ́n ní ẹni aláàjì mẹ́wàá bí wọ́n tó yẹ dáhùn àwọn tó gbé kò sẹ́ni kankan lágbó ètò lè sèǹtà àwọn ọmọdé mi àwọn bàbá yìí máa lọ wọn àwọn fún nígbà sí ìnáda sí tẹ̀ nígbà sí ìnáda sí tẹ̀ láwọn ìjẹ bá wọn ṣe tí wọ́n ní àfọwọ́gbọ́mọ bàbá yìí kọ́dà bàbá ń gbọ́ wọn kọ́dà mọ̀ pé ní wọ́n gbà wọn wá àfi táwọn olùkútùbà ní bàbá gbé tí wọ́n ní ọmọ ìyá mi lọ ṣe kèsè èdì àìsàn débà náàbí Àyùbá títí ló fi jókòó ibi adénú wọ̀nà fẹ́rọ̀rọ̀ náà mi ní kò wà sọ́rọ̀ àkídà ọwọ́ pàdé Àyùbá nìkan gbogbo yẹn sáfà lọ́rọ̀ lẹ́bí Àyùbá tí ó rùn
wọ́n ti ní wọ́n gbé kó anábì ọlọ́run wo kí ló ti kàn ọ́ tọ́wọ́ sọ̀dá ọba lọ bá tó gbé kí ọlọ́run fi nígbà lọ́wọ́ kí ní ìlú ilé ní wà nínú ìlú sínú ìlọ́lọ́ fi ní anábì àyùbá tí ó rùn òun ti bẹ́ẹ̀ náà ọlọ́run ní àìsà ọlọ́run lọ́wọ́ ẹgbẹ́ tó rẹ̀ lọ kí ló ti kàn ọ́ níta bá ní ó sí ọ ẹni tó lè ní kò ní sí ọ òsì níta bá sì ní ò ní sí ọ ẹni tó lè ní ó sí ọ òsì ọlọ́run sọ rẹ̀ tòbí fún mi ò rí kí n tẹ̀mí pẹ̀lú tiẹ̀ ìbínú tiẹ̀ ọ̀gá àgbò tó mú kan lára mi yìí máa fi ń jẹ orógbó lọ kí láà kan mi àníkọ́lọ́wọ́n ọba ni ọ́sà ti mọ́ ìbínú sí mi ìbínú tiẹ̀ ọ̀rọ̀ ẹ̀kan lára mi ìtọ́ba sì lónìí owó ni ìtọ́ba lè mi lónìí àmì gbogbo wa tá a ní ìgbàláyé àárín náà wà táyé kú àní síwájú àsìlè sí lẹ́nu ní bá sọ̀rọ̀ lówó nàìjíríà tí wọ́n dàpọ̀ wọn dábò tí wọ́n dàpọ̀ wọn tẹ̀lé àwọn náà àárín wọn wà ní bá kọjá sí èkó ìbá wọn wá gbádá wọn wọ gbogbo ẹ̀ ẹ bá kúrò ọba àwọn tó ní ìyá ńlájọ owó nígbò yìí ẹ bá kúrò ọmọ 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 kéde nínú ọmọ sí olówó ẹ̀ lágbàáyé ẹ á gbé kí ni ọwọ́ mo ló àti sọ̀rọ̀ níkà olówó nínú ẹnìkan pété fún ẹ̀mí ọgbọ́n pẹ̀lẹ́ dání agáńdẹ́lẹ̀ tí wá ní àti ọlọ́run ti dá nàìjíríà yìí ọlọ́run ti rí pé àwọn tá àwọn nàìjíríà àpọ̀ wá jẹ ìyà ní ọwá gbọ́mù ìṣàn ara wa ká lè jẹ ìyà ní gidi ìṣàn ara wa náà lọ́pọ̀ yìí àárọ̀ máa ní ọmọ nàìjíríà fún ìtumọ̀ rẹ̀ ní táwọn olùkọ́ tún jáde sí tí wọ́n para wọn lọ tó tó dúpẹ́ ìjọba wá dá padà pé àwọn tá a lè jọba lẹ́lẹ́ náà wọ́n kó òkú tán wọ́n fi wá dá àwọn ọmọ padà méjì lónìí ìlú wọn tó lónìí wọ́n ní kìí ṣe bá àgbọ̀ ọlọ́run ti dọ́gbù ṣàn wọ́n tó ìlú tẹ̀lé ọ̀nà ẹ̀ẹ́dẹ̀rù sí ìyà àwọn kẹ́lẹ̀ ìwòsíkàgbẹ̀ ọdọ́dún ẹ̀rọ ara yín ọdọ́dún ìṣẹ́ ara yín ọdọ́dún ìwọ̀n ara yín lámàrí lẹ́ èèyàn fẹ́ ẹ̀yìn máa bọ̀ ẹ̀wà ó ti mú ojú lò òun nìkan láti mú ọkùn abẹ́ nígbà òun méjì wọ́n ti ń gbélé nígbà tí wọ́n ti fi gbọ́rọ̀ ọwọ́ adìrò rẹ̀ ta ní tọ̀rọ̀ sùn gbogbo ẹ bá mi bọ ẹran ẹbọ kí n tọwọ́ bá ìkọwọ́ wọlé kọ́ máa jẹ gbogbo ẹwà fún mọ́ọ̀tì àti mílíkì kẹtù pọ̀ kí n mú sí tẹ́tí ìṣẹ̀lẹ̀ láti ọwọ́ akọ yìí òun rà nù ilé ìpò ìgbẹ̀lọ́gbọ̀ lórí ọwọ́ agbóhùn òrùn wà fún ẹ̀kù èèyàn ti bẹ̀rẹ̀ ewu kíákíá ó tún wá wọ́n tẹ̀ ní pa àwọn àjẹsọ kú dalẹ̀ ọwọ́ àwọn nígbà náà ní gààrí wọ́n sì ń lọ́pọ̀ bẹ́ẹ̀ bọ́ fẹ́ kó lù ú ẹwọ́n Nàìjíríà حتى رموه خارج مدينة خوفا من مرض ó fi wá di wípé àárẹ̀ náà tó kì í ó wá dààmú rẹ̀ títí ó fi dẹ tí wọ́n sọ olókòònù jáde nínú Mádínà tí ń gbé ìlú tí ń gbé. ولم يبقى معه إلا زوجته kò wá sẹ́kọ̀ọ́ ẹnìkan mọ́ àyàfi ìyàwó rẹ̀. تخدمه حتى وصل بها الحال. ìwọ̀n ṣe wọ̀nyí lórí ọkọ rẹ̀ ọfẹ́ nǹkan báyìí títí ìgbà tó fi pín ó tún fi pín pín ìyàwó náà. أن تعمل عند الناس ọfẹ́ máa wá kí máa ṣiṣẹ́ lọ́dọ̀ àwọn ẹgbẹ́ ààyè kan. لتجد ما تصد به حاجتها ní tí ọmọ fún ìyàwó jẹ tó kí ọmọ fọkọ rẹ̀ jẹ وحاجته tó ń náà máa زوجها. واستمر أيوب في البلاء 18 عاما. Ànábì Àyùbá ọwọ́ àlùkò ọdún 18 lórí ààrẹ tó kì. وهو صابر ولا يشتكي لأحد حتى زوجته. Ó wá ṣe sùúrù kò kíbò sí lọ bẹ́ẹ̀nì kankan kò kíbò sí lọ bá lálìjẹ̀nú kan kò kíbò sí lọ bólóòsà kan ó wá ṣe sùúrù pẹ̀lú rẹ̀ òun àti ìyàwó rẹ̀ náà wọ́n kó pa. ولما وصل بهم الحال إلى ما وصل. nígbà tí gbà wá lé fún tó fún pépé mọ́ wọn ìyàwó òní tí ó fi tọ́jú ọkọ mọ́ ọkọ ọ̀gbádùn. قالت له زوجته يوما. ìyàwó rẹ̀ wá sọ̀rọ̀ jọ. لو دعوت الله ليفرج عنك من البلاء. ìwọ ọkọ mi bó o ṣe jà nẹ́bí ọlọ́run tó bọ́ bá bẹ lọ́hùn níjọ́ kan yóò gba ọlọ́run yóò mú ọ jáde kó nu gbogbo àdéhùn tó wà yìí. فقال أيوب Ànábì Àyùbá wá sọ̀rọ̀. كم لبثنا بالرحلة. ọdún mélòó la lò nígbà tá a lọ ẹnu rẹ̀
ta lówó ta ní gbogbo ẹ̀ tọ́mọ mi àwọn ọmọ méje ọmọ méje tòun ọmọ méje tòun tí wọ́n bẹ́lẹ̀ tí gbogbo dúkìá ẹ̀sìn bẹ́lẹ̀ màálù bẹ́lẹ̀ àgbo bẹ́lẹ̀. ọdún mélòó la fi gbé fọkànlẹ̀ sàmánù nàṣàlà. ìyàwó wa ní ẹ̀mí àwọn ànábì ọlọ́run máa ń gbò ìyàwó wa ní 80 years. ọgọ́rin ọdún la fi gbó. Qala inni astahi min Allah. Ó ní bàbá bá rí bẹ́ẹ̀ ojú tì mí ojú ọlọ́run ó tì mí. Li'anni ma makastu fi bala'il muddata allati labistuha fi rakhai. Torí tá a lò nígbà tá a ń bẹ nínú dẹ̀kun tá a ń bẹ nínú rọrùn tá a ń bẹ nínú ìjẹ́ ẹ̀mú falala kètì tóun lò nígbà tóun ń sàárẹ̀ lọ́wọ́ báyìí sójú ọ̀wá ní tìun láti béèrè ni. Ẹwà ní jẹ́ káàrí ọmọ sí ọdún ìkan ọlọ́rọ̀ tí ọ sí ní kí àwọ́lẹ̀ wá ní àwárú lẹ́yìn lẹ́nà sẹ́fẹ́ àtàrí ní ìsìnkú àwárú ẹ̀sìn mú yẹ̀ gbogbo wọn lẹ́nu àrùn ọkọ̀ tí ó lọ́nà láìlọ́ sọ fún ìfẹ́ ìṣòro ọlọ́rọ̀ sí kan tí ó pa lọ́ gbogbo tẹ́ máa ń yìí ẹ̀ẹ́dẹ̀ lóhun ní ìjẹ̀sán dáadé nìyẹn kìí bá ìpínlẹ̀ wọn rọ̀ ẹ̀kọ́ sílẹ̀ lóhun ẹgbẹ́ lóhun pẹ̀lú jẹ̀dúgbà sẹ́ẹ̀dẹ̀ síláàbí lóhun ọgbọ́dá lóhun ẹgbẹ́ tí ìrìnlẹ̀ bá ní kí a lọ kọ́ dáa lóhun ọwọ́ àbẹ̀ lóhun ọ̀sán àwọn afá ìsàlẹ̀ ẹgbẹ̀rẹ̀ lóhun àkádà ní mọ́sí ọmọ wa ní sèfí 41 anẹ́gbẹ̀ ní ọ̀sọ̀ rẹ̀ ọmọ fún sí ìlú òun lọ tó tàbí ní ìjẹ̀kọ̀ọ́ kí ló ti kàn ní lórí kí n máa kọ́rọ̀ ọkọ̀ ìsẹ̀kẹ̀rọ̀ ọkọ̀ ìnáwó káàkiri ẹjá tó wà fún ìlú ọ̀dọ́rọ̀ wọ́n fún ìlú ọ̀sẹ̀ ìlú ọ̀dọ́rọ̀ Alhamdulillahi Rabbil Alamin. Ọ̀pọ̀ ẹ̀tọ́ lọ́wọ́ bá ní ṣe ọba tó dá gbogbo àgbáláyé. Àjọbí ayé àṣàkí ọ̀run. Maliki yawmiddin. Ọmọ olùkápọ̀ ọjọ́ ẹ̀san. Wassalatu wassalamu ala rasulil karim. Ìkẹ́yìkẹ́ ọmọ bó jíṣẹ́ ńlá alákọ̀ọ́lé ni. Wa ala alihi. Ọmọ bá wọn ará ilé rẹ̀. Wa ashabihi. Ọmọ bá wọn sàábé rẹ̀. Wasallim. Àtàláfí ọ̀run. Kama qultu min qabl. A máa bá wọn ní gẹ́gẹ́ bá sí ń bá bọ̀. Wa ba'da ayyamin. Lẹ́yìn ọjọ́ díẹ̀ tó ń bẹ̀ fún ìyàwó rẹ̀. Wa ba'da ayyamin. Lẹ́yìn ọjọ́ díẹ̀. Ṣé díẹ̀ gẹ́gẹ́ náà? Akramakallah. Kí n gbà fún Lẹ́yìn ẹ. Khafa an-nas. Àwọn èèyàn wá ń páyà bí àwọn tó súnmọ́ èèyàn bí ẹ̀gbọ́n bàbá bí ìkíní tí wọ́n súnmọ́ èèyàn bí bàbá Àǹtàǹkìlá lẹ́rùn àdáwà zawjaha. wípé kíyàwó mọ̀ wá lójú òsì báwọn wò báwọn ṣe wà o. Falam tu'id tajidu man ta'milu ladayhi. Kíyàwó mọ̀ wá dún wájú àwọn pẹ̀tọ̀ bẹ́sẹ̀ bá wá sẹ́wò bẹ́sẹ̀ bá ṣe gbà o bẹ́sẹ̀ bá ṣàwò o ààrí nǹkan jẹ́ o ààrí nǹkan mú o èèyàn yẹn ni yóò gbádùn o bó ṣe wà ní o àwọn èèyàn wá bẹ̀rẹ̀ sí. Fakassat ba'du sha'ruha. Ìyàwó wa fa inú orí ẹ̀ tàbí ká ló gé o. Ba'du sha'ruha. Ọwá gé ewu orí o. Òun làkọ́ fọ́. Fakassat ba'du sha'ruha. Ìyàwó wa gé ewu orí rẹ̀ ó di tó lọ tà. Wa ba'at safiratuha. Èékánná ọwọ́ rẹ̀ ó gé ọlọ́ta. Likay ta'kulu hiya wa zawjuha. Fún ó lè jẹ kóhun ó lè jẹ àkọ́kọ́ rẹ̀. Àkọ́kọ́ àmì ń gbóòlù nípa àwọn obìnrin máa sọ fún àwọn ará àmì ń gbò. Ìyàwó Ànábì Àyùbá ló kọ́kọ́ gé ewu báyìí. Wa sa'alaha min ayna laki hadha. Ọkọ wa ń béèrè lọ́wọ́ rẹ̀ ìgbé ha kò sí nǹkan kan bí tí wọ́n gbé wa nínú kọ́ta wá yìí náà kò sí nǹkan kan bẹ́ẹ̀ àní nǹkan kan jẹ láti jò ní. Níbo ló ti wá rí eléyìí tó mú wá tó ní Wa ìṣẹ́? lam tujibhu. Ìyàwó ọ̀bá dọ́kọ ló. Wa fil yawmi ath-thani. Nígbà tó di lọ́jọ́ kejì, ba'at safiratuha. ó tún gé al-ukhra. ó gé ìkẹ́nà kejì. Àkọ́kọ́ ló gé nígbà tó gé irun, ó tún wá gé kejì. Àkọ́kọ́. Ọwọ́ àkọ́kọ́, àbọ̀wọ́ kejì àbí àkọ́kọ́ àtẹ̀lédè olábẹ́. Ọwọ́ àtún lọ́kọ́kọ́ gé jọ́ kìíní tó gé irun. Nígbà tí ó ti jẹ́ ẹlẹ́ẹ̀kejì, ó gé ìkànnà owó sí. Wa ta'ajjabu minha zawjuha. Ọkọ rẹ̀ wá ń sé mọ̀. Wa alqu 'alayha. Ọwọ́ aké mọ̀ nígbà tó ká láàrin. Fakashafat 'an ra'siha. Níbo ló ti rówó? Nǹkan jẹun, nǹkan orí ààrẹ là ń Ànábì Àyùbá. Kò tó fẹ́ jẹ àrámù. Kò tó fẹ́ jẹ́ kíyàwó wọn lọ gbé nǹkan tí èsè tòun tí èsè òun lòún gbé fún.
ọwọ́ akéema ìyàwó ká aṣọ lórí báyìí. ìwọ sì fún ìyàwó kọ́bọ̀ lé owó ọbẹ̀ kọ́bọ̀ òun fún tòun ti gbogbo tí tún lọ sí ìwà ìta náà ọmọ bí ó ti rówó bí wọ́n á rán wọ́n lè náà bí owó tó fi màmá àtẹ̀rà àti gbogbo ẹ̀ òun tún máa ń pariwo. alẹ́mọ̀ ó ti á ń dájà báyìí ta ní ìdí ata burúkú sí lásán owó ti pọ̀ lọ́rùn lára ìyàwó rẹ̀ kó fún kọ́bọ̀ kiri rà kó fún kọ́bọ̀ kiri rà ta kó fún kọ́bọ̀ kiri rà ní ìjọmọlágbára nù kó fún kọ́bọ̀ kiri mú bẹ́sẹ̀ ẹ̀rà ẹ̀yà ṣẹ̀dá ẹ̀dẹ́ ìdá ẹ̀yà bá sọ bá ẹ̀dẹ́ sẹ́kẹ̀ ọ̀sọ̀ yìí kó fún kọ́bọ̀ wọn lọ tàbílò lásẹ̀ lè yìí òun rìn lọ bìrì tó sàn yìí ni ọ̀dọ̀ mú darí ni òun wá gbìyànjú níbẹ̀ ní àpẹẹrẹsì òun ti mú lóyún yọpa ilẹ̀ ẹ̀sìn ọwọ́ amújàmíyá ẹ̀ha gbogbo ẹ̀ ó ṣe é pọ̀pọ̀ bí àpamọ́ máa ń kí wọ́n ní ìlú kan jẹ wọ́n tún wá sí ìwọ́n kí kò sí nígbà náà tìmátì sí àpọ̀ ọmọ rẹ̀ dájú pé bá ti kọ́ ọmọ rẹ̀ ní yálà ọyẹ kọ́ jà wọ́n ní kiri tìmátì rẹ̀ bá ti kó gbogbo ẹ̀kọ́ ọmọ rẹ̀ náà wọlé. ọ̀sán mẹ́fọ́ sí ọmọ wa ní ìyàwó lórí àìfún kọ́ tíkírá ilé ìgbà tíkírá rẹ̀ bọ́ọ̀ bá sí ẹ̀kọ́ wáyà dàbí kọ́ kéèyàn má jẹ sáwọn iná lọ ń jẹ iná gbogbo ẹ̀yọ ọkọ̀ tẹ̀ bá níláárí ẹbí ọlọ́run mọ́jà wọn ìyàwó ní ọgbà ìjẹ́nà máa ń lọ́wọ́ pẹ̀lú ìyá wọn ọ̀tọ́jú ọmọ ọ̀tọ́jú gẹ́gẹ́ ọ̀dá gbogbo ìjẹ́yàwó rẹ̀ wọ́n náà ní sí gbogbo ẹ̀ wọ́n sì bí ìyàwó ní nílé rẹ̀ àbí wọ́ọ́lẹ̀ ọba lọ sọ fún ìyá ní máa fi máa nígbà ní fi máa nù máa kó bẹ́ẹ̀ bàbá rẹ̀ sí kó bẹ́ẹ̀ kó ṣe pé yọ dáadáa àti ìdàdà mo kí ó ní ikú ètò ìmọ̀ wá ní òun bẹ́ẹ̀ kọ́ ọmọ sí ní kó náà bá lágbára kó tí ẹ̀ lówó ewó sì lọ́rọ̀ rẹ̀ adámọ̀ máa sọ rẹ̀ tó tí lọ yẹ jẹ́ lọ́rọ̀ tó mú fẹ́ pa mí lọ́wọ́ kó tó máa kó omi kọ́kọ́ tó fún ìyẹn ní ìlú ọjọ́ máa bọ́ lọ́wọ́ tó mú náà ìlú wọn náà lọ́rọ̀ rẹ̀ máa tẹ́kí mú máa tún sí ní a bá ń sàdúrà pọ̀ náà máa sàdúrà pé akọ́jọ́ àkọ́kọ́ mi ló lọ́kọ̀ ní kọ́kọ́ àbẹ́bí mi bá ń tún sí lóra yìí tàbá sí ìrẹ́lẹ́ náà lọ́rọ̀ ó dé sọ kankan àwọn àmì ló ń kó fún àfikún ọlọ́lọ́mọ ìdíta nígbà ọlọ́lọ́mọ ìdíta tọ́ra ọ̀rọ̀ dítà fálì 5,000 ọya lóògbé ìyàwó rẹ̀ ní kọrí ẹlẹ́gbẹ̀rẹ̀ bí àmì ìdíkẹta nígbà lórí 2,000 ọ̀rọ̀ fún owó ti bèèrè ìyà ọlọ́mọ àti ìyára ọlọ́mọ ìjọ ìyàwó rẹ̀ tí ló fóònù ní sí ọ̀rọ̀ dájá 2,000 fún ìpé múlá lọ́lọ́gbẹ̀ ọkọ̀ náà sì ní ọ̀rọ̀ ẹbá ń sọ̀rọ̀ ọkọ̀ ìwọ́n náà máa fọwọ́ bẹ́ẹ̀rẹ̀ ọwọ́ amúra kankan ọwọ́ lọ́n sàbá láàrọ̀ lágbà lọ́wọ́ ní ìgbà rọ́ọ̀tọ̀ dúdú aláwọ̀dá lè yádá àmàdàmẹ́dàmú ẹ̀lẹ́dẹ́ lórí àdéhìnà rọ̀ ààrùn nínú ìgbèrò lẹ́yìn ìgbà yìí lọ́sẹ̀ ọkọ̀ tó lè tiẹ̀ láàfin ló tiẹ̀ dùn ní tó tọ́jú òkú láàrin ìwọ́ sáré àmì ẹ̀mí àwọn alọ́sáré láti wọ́n sáré bá àti lè gbàgbé ànẹ́bí wúra àlè gbàgbé àwọn àfáà wa àlè gbàgbé àwọn àfáà wa táyé tán kọ́dà àti sọ fáwọn ọmọ wa àwọn àfáà wa nù ọ̀rọ̀ bá kẹ́mi ẹwà sí kan bẹ́ẹ̀ lọ kẹ́ ẹ̀ dákọ̀ wà bá sí láyé mọ́ èmi máa láyé kò bá rí mú sọ́yìn ajẹ́mọ́sí àwọn àjẹ́ ọ̀gá èmi náà fún ní 5 million ẹjẹ́ wọ́n mú ọ̀pọ̀ ọmọ ilé òun ní àtàwọn bàbá yìí àdúgbà ní wọn wọ́n sì lára wa púpọ̀ bá ti pọ̀ yìí láwọn àwọn kíláàsì níwájú lọ́sẹ̀ rẹ̀ ọmọ rẹ̀ lọ kàn sí láàrin wa ló ti dúró láwọn ọkọ̀ wa ní gbogbo ẹ̀ fá ìjọ sí ẹgbẹ̀ náà lásà lọ ní ìlú 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 ìsẹ̀ tó ní èmi ní inú ìlú ẹ̀kọ̀ kan nínú àwọn tí ń sá ti sì ń sọ̀rọ̀ àwọn sáwọn ọ̀dá kéwù rẹ̀ lọ́yìn kí mo láti wá bàjẹ́ wọn bá ti lè tàbí àmẹ́bí àfáà ìsànfún ayé ọgbà yìí tẹ́ ń pariwo àfáà wọn àfáà gbà tí mo gba ayé lẹ́yìn àfáà wa ọ̀sá àfáà wọn eré yìí fọ́ ẹnìkan kọ́lọ́kọ́ àfáà yìí ṣé kò sáfà mú ẹnìkan kọ́lọ́kọ́ àfáà yìí gbogbo kéwù tí gbogbo wọ́n sì mà àmì náà wọ́n rà mọ̀ sí wájú mọ̀ sí sílẹ̀ fanada rabbahu nida'an
lànàbí Àyùbá ṣẹ̀ṣẹ̀ wá pe Ọlọ́run. تعنى له القلوب. Pípe Ọlọ́run tó pe Ọlọ́run jọ́nà wọ́n ní Ọlọ́run bá lọ́kàn ní Ọlọ́run wò wípé àánú sí ọkàn Ọlọ́run wípé èèyàn ní pè mí ní pípè báyìí. أستحي من الله أن يطلب الشفاء. Ó ní bó ṣe wá pe Ọlọ́run pé yá Rabbi ojú ń tì ní kí n máa gbé ìwòsàn lọ́dọ̀ rẹ̀. وأن يرفع عنه البلاء. Ojú ń tì ní kí ní kọ́ ká ìnáwó tó ṣẹlẹ̀ sí ní kí ní kọ́ ká kú. فقال كما جاء في القرآن. Ni wọ́n wá ń wí gẹ́gẹ́ bí wọ́n ṣe gbà wọ́n náà lùmọ̀ àdìbà ìbí. بسم الله الرحمن الرحيم. Abẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ náà ló jẹ́ ẹ̀rí. وأيوب Wọ́n ní ẹ̀rá nàbí Àyùbá. إذ نادى ربه Nígbà tí ń pe Ọlọ́run rẹ̀. أني مسني الضر Pé ìnira ti gbá mi mú, ó dì mí mú. وأنت أرحم الراحمين. Ìwọ ni ọba tí kẹ́mi tí kẹ́mi. فجاء الأمر من بيده الأمر. Àṣẹ wá látọ̀dọ̀ ẹ̀tọ́ àṣẹ ń bẹ lọ́wọ́ rẹ̀. Ta ló tọ̀ hún? اركض Ọlọ́run ní برجلك fẹsẹ̀ rẹ̀ jẹ́rẹ̀. هذا مغتسل بارد وشراب. Omi ó jáde níbi ẹsẹ̀ rẹ̀, ó tutù, wẹ́, mú, مغتسل fiwẹ̀, بارد ó tutù, وشراب ó sì mú. فكان صحيح. Ànábì Àyùbá bá ṣe bẹ́ẹ̀. Ànábì Àyùbá bá ó dìde rẹ̀ tó gbogbo àgbà yìí pẹ̀lú àlàáfíà ara. ورجعت له صحته كما كانت. Ọlọ́run wá dá àlàáfíà ọjọ́ kìíní padà gẹ́gẹ́ bí ṣe ń lò nígbà tó wà ní déédéé àkótó rẹ̀ Ọlọ́run wá dá. فجاءت زوجته ولم تعرفه. Àṣé gbogbo ìgbà tó pe Ọlọ́run kò síyàwó pẹ̀lú rẹ̀, ìyàwó ti wá tí wọ́n jẹ lọ, ìyàwó wá dé, ìyàwó ọ̀dá ọkọ rẹ̀ mọ́. فقالت Ìyàwó wá sọ báyìí pé هل رأيت المريض كان هنا؟ ẹ dákun bọ̀dá tẹ ẹ gbó ẹ máa rí aláàárẹ̀ kan láàrin rẹ̀. Torí ọ̀dọ́ lọ́wọ́ Ọlọ́run dá padà sọ́dọ̀. Ọwọ́ wá gbogbo tó gbé ọkọ rẹ̀ sí orí mọ́. Ọwọ́ dàbíkẹ́dà súnmọ́ ẹ̀ pé ẹ̀dá bọ̀dá ẹni kọ́ rẹ̀ rọ̀. هل رأيت Sọ bá ń rí المريض كان هنا؟ aláàárẹ̀ tí mo gbé sáàrin ọba ní. هل رأيت المريض؟ طبعاً. فوالله ما رأيت رجلا أشبه به إلا أنت. Ẹni nígbà tí ọ̀run ló mọ̀ òní, ó wá ní ọba aláàárẹ̀ tí mo tó wà ní àwọn tí ń gbé yàrá, ó lóun ọ̀rẹ́ nìkan, ó wá ní bí mo ṣe wá rí ìwọ náà yìí. ما رأيت رجلا أشبه به إلا أنت. Ìrọ́kùnrin kan tọ́jọ́ ní déédéé ìgbà tóun náà wà báyìí kó tó sàárẹ̀ tó dàbí rẹ̀ báyìí tó kú wọ̀ lọ. عندما صحيح. Nígbà tó fi lálàáfíà ó ṣe rí náà lórí. أما عرفتني فقال أما عرفتني. Ànábì Àyùbá bá sọ̀rọ̀ mọ̀ ní. أما عرفتني Sí ọ̀rọ̀ nínú فقالت ìyàwó wa sọ̀rọ̀. من أنت؟ Àníọ́. لا إله إلا Torí الله. bàbá. Ìyàwó rẹ̀ ọ̀dá wọn rí o. Ọlọ́run ti ṣiṣẹ́. Ọlọ́run ti gbé kàdé láyé. Ẹni tí gbogbo parí kẹfẹ́rẹ́ nù gbogbo ẹ̀ ti lọ ọ̀fẹ́ rán bẹ́ẹ̀ mọ́. Ọlọ́run ọ̀pẹ́lẹ̀ bí àyè gbogbo ẹ̀kọ́ rẹ̀ tó túbọ̀. Bí wọ́n bí ìyàwó nínú ọ̀rọ̀ mọ̀ ní ẹni tó ti ní pa àlàlókù lẹ́ẹ̀lẹ́ Àsọ̀dùn ọ̀rọ̀ ní kòkòrò wá kó sí lábí. Irọ́ ni kòkòrò kan tó kó sí wọn mú. Ó lè tù ọwá ní ìgbọ́kùnrin ní ó bẹ̀rẹ̀ àyèwé àwọn èèyàn ti kú rọ́pùlá lọ́wọ́ nínú rẹ̀. Àìjùmọ̀ sí lẹ́yìn ọdún ìpàdé lọ́pọ̀ ọdún àdúgbà ìgbà wá wá bẹ́ẹ̀ ìdínà dára bàwú ẹwọ́n gbọ́lọ́wọ́ wá rẹ̀ kòkòrò tó wá wá níbi ọwá kúrò ọwá bọ́ sí ìgbà owó òsì nígbàtà níbi àìgbà wá yí àpadà lọ́wọ́ ní kó mẹ́ẹ̀ sáyé lẹ́nu ẹ̀kọ́ ọ̀nà
ọ̀dọ́ ọdún wọn àgbà ọdún wọn lè ọlọ́mọsàbáwá yá bí wọn. irọ́ ọ̀sẹ̀ pamọ́ nísìn gbogbo ẹ̀ nísìn ó yà ilé ilé ìlú ó kẹ́ lọ́tẹ̀ ilé ṣẹlẹ̀ máa ń mú ọ̀dà ẹ̀kọ́kọ́ wo fọ́tọ̀ rẹ̀ ìkáyé ìlú ìjẹ́ àkọ́kọ́ sọ kankan kọ́kọ́ wo fọ́tọ̀ rẹ̀ gba onídìmọ̀ lára rẹ̀ tó gba àwọn tó sọ̀rọ̀ ní tí mo ti ṣe tí wọ́n ní mo sì wọ́n tàbí ká yí ló pé yẹn àjàrà ń kẹ wà láì tàbí gbàgbé àwọn ìdí fi nídìí wà láì wà wọ́n tó ká wọ́n ti sọ tiẹ̀ láyé ní wọ́n ti gbọ́ ẹran títàn èmi ti wá gbọ́ lọ́nà èmi ti ní iṣẹ́ dáadáa iṣẹ́ tẹ́lẹ̀ gbogbo ẹni wọ́n ṣe eré tó ṣe wọ́n fa pọ̀ wọ́n kéde pẹ̀lú àṣì ọlọ́wọ́lọ́wọ́ ti ṣe lọ́jọ́ dáadáa náà ní ìlú fi rí torí mọ̀ ọba tèmi jẹ́ kìkì ẹni sí wá sí ọdún gẹ́gà mẹ́rin ní ìlú ọdún mẹ́rin tí ọlọ́yẹ̀ náà ní ọ̀rọ̀ wọn ni mo fẹ́ ní gíyàn yọ́tọ̀ òun sí ọwọ́lẹ́ ní tèmi ọba rẹ̀ tí ó sì rí bẹ́ẹ̀ tèmi ní máa jáde máa lọ bí jẹ́ rí tó sọ àsàlámù aláìkùm èyí sí ọ èyí ní bí adé ìpàdé kí wájú ọlọ́run kò sáà fún yìí bá wájú kárí jẹ́ndàjẹ́dàjẹ́dàjẹ́dàjẹ́ ya Allah ilé ìsìn ìbìrí láyé pàtó wà láyé ní ìbẹ̀rẹ̀ láyé ní gbogbo tó ní ìlọ́run tó sì ní ìgbé ọ̀run kó o ní òun jẹ́ndàjẹ́dàjẹ́ ya Allah ní ìsìn pàtàkì àwọn أن رأيت المريض كان هنا فوالله ما رأيت رجلا أشبه إلا أنت عندما صحينا فقال أما عرفتني فقال من أنت قال أنا أيوب أو أدري أقول لهم بيتي أو باي أنا أيوب يقول ابن عباس ọmọ àbáṣe wá sọ báyìí ọ̀rọ̀ bọ̀dá lọ́dọ̀ rẹ̀ àwọn afágbàbá yóò kàn fún ní oòrùn àwọn tó tún kọ́ ayé nímọ̀ ní oòrùn yọ́kàn wọ́n sáyé lọ́wọ́ wọ́n sì sọ́sọ́ kú sọ káyọ̀ gúgbìgúgbì yìí lẹ́mù yóò kéré mọ́ owó àfápọ̀ wọ́n ní ọmọ àbáṣe wá sọ wípé kìíṣà nẹ́bí àyúbà nìkan lọ́lọ́run fún ẹlẹ́ òòrùn bẹ́ẹ̀lì akọ̀rọ̀mọ̀lọ́rù jẹ́tẹ̀wò àìdẹ̀lì ó tún wá pọ́n ìyàwó rẹ̀ náà lé pẹ̀lú rẹ̀ aláti sábàrá ti máa hù afúnà ààrẹ̀lẹ̀ ẹ̀pẹ̀lá èyí tó ṣe sùúrù lásìkò gbà táwọn àdẹ́wò ń gorí ara wọn ọlọ́run wá pọ́n lé bí irun tó fá ọlọ́run dá padà síbẹ̀ èékánná ọwọ́ tó gé ọlọ́run dá padà síbẹ̀ gbogbo tíyàwó ti láàkì tẹ́lẹ̀ ọlọ́run ṣe fún padà gbogbo tó sẹnu lẹ̀ gbogbo ẹ̀ tó wá mú padà gbogbo bá gànga wọ́n ti ṣe tó òkun rẹ̀ ti já ọlọ́run só padà ló bẹ̀rẹ̀ sí dábẹ̀ gànga òkú yìí ọyẹ́ yìí kọ̀ báyà fẹ́lọ́dá lọ́ọ̀rù múlùkẹ̀hù nígbà tó ọlọ́run ṣe bẹ́ẹ̀ tán ọlọ́run wá dá ọlá rẹ̀ wà wọ́ ẹ̀dẹ̀hù ọlọ́run dá owó rẹ̀ wà dá àmàhù ọlọ́run dá àwọn ẹran wà rí ìdẹ̀hù àwọn ẹrú ẹ̀ wà ṣẹ́ẹ̀bẹ̀hù ìjọ́dọ̀ rẹ̀ ń jọ́dọ̀ bó ṣe fáyìn tó ń jọ́dọ̀ tó nígbà tí wọ́n wà ní Hétì wọn ó sì fáyìn ọ̀dọ́ lọ́wà sí gbogbo ọdún táwọn ànábì ọlọ́run lò ọlọ́run dá padà. wà wà lẹ́jọ́ ti sáwọ́ jẹ́ tó rúlọ Ayyuba alayhi salam ìyàwó ànábì Àyùbá ṣẹ̀ṣẹ̀ wá sájà máa padà. 26 wọlé ọwọ́ bí ọmọ 26 níjẹ́ ogún àti mẹ́fà 26 mẹ́rìndínlọ́gbọ̀n ọgbà yìí min gẹ́ìrì ìnẹ́ẹ̀sì àwọn gbà tó lọ́wọ́ sọ ọmọ mẹ́rìndínlọ́gbọ̀n ń padà fún wọn ọkùnrin lọ́lọ́run ṣe gbogbo wọn kò fún bẹ̀rẹ̀ sí àwọn owó tí ànábì Àyùbá ti ní tẹ́lẹ̀ tó ti parẹ́ ọlọ́run á kó fún ní dọ́bù padà لقوله تعالى iná lọ́rọ̀ ọlọ́run bá ti sọ báyìí pé فاستجبنا له nígbà tó pẹ̀ wá ń jọ́ náà abágbàdúrà rẹ̀ فكشفنا ما به من ضر gbogbo tí ń jẹ́ nira àṣìṣe àgbà ń bẹ lẹ́nu wa gbogbo òṣòro omi ọlọ́run bá ń sọ di pẹ̀tẹ́lẹ̀ tábàbẹ́jọ́ sì lókù فكشفنا ما به من ضر gbogbo tí ń jẹ́ nira àwọn ọlọ́run kà pò fún aláwọn gbogbo wa dáwà ní àtàwọn tí máa wá tí wọ́n ní ráyè wá lónìí lágbọ́dọ̀ gbogbo tí kẹ́rù ọmọ àtàkù ìwà ẹ̀ẹ́bí tí ó sáàmì dáadáa ẹsẹ̀ tí ọlọ́run sàkárí lápò wọ́n bá tẹ́yìn náà àlẹ́kù àwa fún láwọn ará lébí tó ju àwọn tó mú lọ
ومثله معهم gbogbo ọlá àwa dá lọ́lá padà tó ju àwọn tàwọn. رحمة من عندنا àánú la ṣe fún látọ̀dọ̀ wa. وذكرى للعابدين. ó sì máa jẹ́ ìrántí fún gbogbo olùsìn lóhùn pé kọ̀sẹ́ńtà lè náwó kọ̀sẹ́ńtà lè mi wò. يا أخي ìwọ́n máa yá mi. توكل على الله. wọ́n ní ọgbàrá lọ́lọ́run. kí ló ń wá káàkiri nítorí ọlọ́run ní ṣe fún ọkọ̀ sẹ́ni tó lè ṣe àtúnyẹ ọlọ́run ní dá fún ọkọ̀ sẹ́ni tó lè dá bọ́ọ̀ jẹ́ onídí èèyàn ní bá lòrò ní orí owó lápò rẹ̀ wò ní òsì ebi ẹ̀mọ iye orí tí wọ́n ti gé ìyẹ́sẹ̀ tó lọ́wọ́ wà pọ̀ kálúkálú tí ìlú ní wà rà fún ti ẹ̀sìn wo iye orí tí wọ́n ti gé tán wọ́n gé apá alápá lọ láà àtúrọ́lá padà tó ní ọ̀rẹ́ tó kún ó kún orí ẹ̀dá ẹ̀nà mú kọ́ rẹ̀. gbogbo iná rẹ̀ mú kọ́ rẹ̀ owó wá dà àwọn mímẹ́ tó ní mo fẹ́ ní agbára mo tún fẹ́ lò kù sí mo tún fẹ́ kí n tún lọ àyè yìí sí àwọn ọlọ́run sí ilẹ̀ bá mi orí bí èèyàn wọ́n lò fún wọn wọ́n padà ló tí wọ́n lò náà wọ́n kó bẹ̀ náà ni wọ́n tún parí máa yíra nítorí wọn bá ní ṣe kò ní ṣe ọmọ yá mi lọ́dún tí ọlọ́run tawakkal ala Allah. gbàrà lọ́lọ́run. wọ́n náà tẹ́ yà abadan. má sì já kàmù lórí ọlọ́run tó kò lè tú ọlọ́run. fa'inna ma'al usri yusra. torí lẹ́yìn ìnira ìdẹ̀kùn lọ́kàn. fa'inna ma'al usri yusra. torí lẹ́yìn ìdè kókó ìdẹ̀kùn lọ́kàn. ẹ̀ tábàlà ní ìmọ̀lọ́wọ́ àmì. wọ́n sì máa wá bẹ̀ dáadáa wọ́n lọ́wọ́ lè máa bẹ̀ náà kọ́ rẹ̀. ẹni abájọ́ òní gbé èèyàn ẹni ó lè sọ ní èèyàn òsì kọ́dà kọ́ máa sùn níbi tí Tinubu ń sùn bí ọ̀bá ní ewu táwọn ọmọ bá kọ́ wọn kò ní. bàbá ìtì kọ́ pé yóò ní ẹnìkan ká pé ní ìlú òfin ìlú òfin ìlú ìlú iṣẹ́ dáadáa olókàdá rẹ̀ ti bàjẹ́ wọn wá bá ń tẹ̀lé mọ́tò ìlú ọba ń rìn ọmọ bá mójútó ìlú bá kó wọn jẹ́ lọ́mù ẹ̀tù lọ wá ìlú tó kàn náà lọ́mọ ọkọ̀ọ́lẹ̀ àdàmọ́ ọlọ́run mo ti tẹ̀lé mọ́tò wọn mọ́tò jẹ́ lẹ́tì ní mẹ́ta ní ìsìn lókó bá rò rẹ̀ ní sí mẹ́ta ní ẹbà gẹ́ àhà kọ́nà ó lébọ́ ní ọ̀nà bọ́ ní ọlọ́dún tó tẹ́gbẹ́ ní ọ̀nà ó lébọ́ sí jọ́nà ẹ̀yìn rẹ̀ ń wípé ní ẹ̀yìn tó tẹ́ báyìí mú ibẹ̀ ní ó ti lóhun tẹ́bí ọlọ́wọ́ bá ṣe ní ṣe àwọn ẹ̀bá ní ṣe bọ́ọ̀wọ̀ ẹ̀rú odò ẹ̀jẹ̀ ọ̀tún pupa ní òun ní mọ́sàrí kárí ẹ̀fún sí ọlọ́run nìkan lọ́wọ́ tó lè ṣe nǹkan ọlọ́run nìkan lọ́wọ́ tó lè ṣe nǹkan bẹ́ẹ̀ kan gbogbo àwọn tán táwọn ní ìgbà lọ́wọ́ àfáà mi ti tó wọn ní dákàrí tó lè pàyà kílẹ̀ tó mú àṣẹ ìtì ní nǹkan sáńdìtì ẹwọ gbólọ kẹwọ mẹ́ta kẹwọ ni wọ́n wà kẹsọ̀ kalẹ̀ lẹ́gbẹ̀ẹ́ yá ahọ́bùsà kẹwọ wọ́n sì máa wọ́n parí ẹni nǹkan àṣẹ ìní dákàrí kankan àṣẹ dákàrí kàlẹ̀ ní ìyá máa lọ sí kàmú fáwọn bá ní ẹ̀tì omi ànímọ̀ mọ́ tàbátí àdálá torí ọgbà jẹ́ irọ́ ní omi àníjìbìrì lọ bá pàdé nílé àwọn ọlọ́pàá ti lọ ọ̀sẹ̀ tí ó jáde ní ọ̀nà ọlọ́run ṣe íńtánẹ́ẹ̀tì ilé ọdún bẹ́ẹ̀ nísìnyí kálukọ́ bá kúrọ́ torí tẹ́jẹ ẹ bá kúrọ́ torí tẹ́mù ẹjá láti bá sí òun ẹwàjú ọlọ́run ẹjá padà sọ́dọ̀ ọlọ́run ẹ̀lẹ́bí àníyàn bá kúrò lẹ́sìn lórí pé kó mọ̀ ọwọ́ wọn yóò wọ̀ lọ́rùn tó kalẹ̀ ìsọ́kọ́wọ́ irọ́ mi kò ní lọ́wọ́ ẹ̀nẹ́bì lọ́lọ́run sí bẹ́ẹ̀ fún ìjọba ṣe kiri ká lọ́wọ́ lọ́rọ̀ kọ́ bí àwọn ẹni ọlọ́run tí wọ́n ti lọ táìmù òdú jákújá ọmọ lóhùn sí ọwọ́ amúkẹ́ni àgbèrò bọ́ǹfìtà ẹ̀mí lẹ́fà ọwọ́ ti rán wọn kò ti dé wọn kọ̀ ọwọ́ adé sí gbà ìwọ́n ti fa sọ fìlà àwọn àfihàn náà wọ́n gbé kàmú ìṣẹ̀gbẹ̀ àfikún sàmùsàmù lọ́sọ̀ wọ́n gbé ilé ìlà àdàní ń bọ̀ ọwọ́ tó ti lọ sí ẹ̀ àgbẹ̀ òkè náà gbọ́dọ̀ wọ́n fatí ọwọ́ kan ní náà ọwọ́ adé pọ̀ sí wọ́n lọ ilẹ̀ ṣùgbọ́n àti ilẹ̀ sọ tíra adé pọ̀ ní àbí bá kájà àmọ̀kẹ́wà jẹ́ ìṣàmùsàmù sàmùsàmù sí ṣe tó bí ayé ilẹ̀ ọlọ́rin mo lóòrè ní èrè ti gbogbo ní ẹ̀pọ̀ wá bá ní ìdí náà lóòrè ní èyí tó bá tún bá tọ́pa gbogbo rédíò ìgbé ní ti tèlé lọ́wọ́ sí lọ́wọ́ pẹ̀kọ́ mọ̀ ẹ̀
àmọ́ bí kú báyìí ká yín mọ́ lórí jìbìtì ni bí kú báyìí ká yín mọ́ lórí ìkà ni bí kú báyìí ká yín mọ́ lórí ìwà burúkú ni bí kú báyìí ká yín mọ́ lórí kan bàjẹ́ fọ́mọ kéjì o ẹ̀rí lọ́nà mi ní o ìyàlẹ́wò àwọn. إن الله يأمر بالعدل وينهى عن الفحشاء والبغي يعظكم لعلكم تذكرون.